Only Jesus TV. Obìnrin tí ń kiri ọ̀gẹ̀dẹ̀ ní àná 1.6 million. Obìnrin dúpẹ́ jàre. Ẹ ṣé o, aláàánú ò ní wọ́n yín o. Ẹ̀yin náà ní tọrọ jẹ sí o. Àwọn ọmọ tí ń lọ rà láàánú o. 1.6 million. Ó yà mí lẹ́nu o. Tó wá jọmọdé owó ni. Mi ò rò sí o. 1.6 million. Lẹ́nu àná. Mi ò rò sí o. Ẹ ṣé o. Lẹ́nu àná kó 1.6 million naira. Ẹ ṣé màá tí ń lọ rà láàánú o. Ẹ ṣé o. Aláàánú ò ní wọ́n yín o. Ó yà mí lẹ́nu o. Ó yà mí lẹ́nu. Ẹ̀ǹdẹ̀ ẹnu lè yóò fi dúpẹ́ mi ìgbàgbọ́ o pé lẹ́nu ọ̀sán àná sí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí 1.6 million naira lẹ́ni tó kiri ọ̀gẹ̀dẹ̀ lánàá ó gbé kinní wá wọ́n dẹ́dẹ́ ó ní ẹ̀wọ́ ó ní kílẹ̀ lè ná mo wò ó mo rí mílíọ̀nù mo rí 1 mo ní kí ló ṣẹlẹ̀ mo gbàdúrà lórúkọ Jésù ẹ̀ ní mọ̀ bànújẹ́. Mi àtèmi àti fún gbogbo àwọn olólùfẹ́ ìkànnì Only Jesus TV kó tó ti pé a máa wo fídíò yìí lọ ṣé ẹ gbàgbé ṣe rántí fídíò yìí ó wà lórí ìkànnì yìí o níbi tí Agbala Gabriel tó ti bá ìyá yẹn pàdé ìyá ọlọ́gẹ̀dẹ̀ yẹn pẹ̀lú ọmọ 6 wọ́n ní ọkọ wà ní hospital níbi tí wọ́n so ẹsẹ̀ ọ̀rọ̀ sí ní Arọ̀gùn ní Ìbàdàn ẹ wo ó máa ti rí Iyanu lágbà o òun náà ni wọ́n ń dúpẹ́ lé lórí yẹn sọ ẹ jẹ́ wá lọ fídíò sílẹ̀ fún yín kẹ́ wò ní ṣó ẹ máa ẹ wò àpèmọ́ra là ń pè tèmi dire o ẹ ṣáà máa ṣàmí kẹ́yìn náà kẹ́ máa ṣe kíni kẹ́ máa fi àkókò yẹn kẹ́ máa fi béèrè lọ́wọ́ Ọlọ́run gbọ́ àdúrà o Iyanu dẹ̀ ń ṣẹlẹ̀ ẹ ṣé ó yẹ já tẹ̀síwájú. Mo dúpẹ́ lọ́wọ́ èyí tẹ́ fún mo jẹ́ gbọ́dọ̀ jàre wọ́n ta ní o dúpẹ́ tó ń ṣe kíkiri ní anikọ́ dúpẹ́ wọn ṣe ẹ wọ ẹsẹ̀ jàre ẹ ní sùúrù kò yé mi ní sùúrù màmá yìí mò ń bọ̀ jàre ṣé mo ó ń yà jàre jẹ́ ń jókòó báyìí bó o lẹ́sẹ̀ dáwọ́ fún wọn náà 1.6 million naira lẹ́nu àná ẹsẹ̀ dáwọ́ fún ìyá tí ò bí mọ ìyá tí ẹsẹ̀ ń dùn ẹsẹ̀ fún wọn ní 1.5 million obìnrin tí mo gbé tó ń ta owó rògbò lẹ́gbẹ̀ẹ́ títì wọ́n tẹ̀ fún 500,000 tí bá kayowó tí àwọn yẹn ti dáàtì last week ó ti lé ní 18 million naira ẹ ní mọ̀ bànújẹ́ gbogbo ẹni tí ń gbé orí ìyẹ̀pẹ̀ tí ń ṣépè fún yín èpè padà sórí wọn ẹ má ṣí ààrẹ o torí ilé rẹ ló kàn má sọ pé ilé mi ló kàn má sọ pé ilé mi ló kàn obìnrin dúpẹ́ jàre 1.6 million dúpẹ́ jàre owó yẹn pọ̀ náà. ni wọ́n yín o ní òwe lẹ́yìn tí o mi ò rẹ lẹ́yìn tí o ẹ ṣe wọn ọmọ tí ń lọ rà láàánú o mi ò rò tí o mi ò rò tí ẹ ṣe wo ẹ ṣe o. má bọ̀ bóò ní ká ṣe dúpẹ́ ná ẹ ní wálẹ̀ àǹtí ẹ wá jókòó báyìí bẹ́ẹ̀ ṣe ń ṣe yìn láìkè ẹ ṣiṣẹ́ sáwọn èèyàn lọ́wọ́ náà wàá máa dúpẹ́ gan ni 1.6 million naira ẹ mọ̀ ń bọ̀ ẹ lọ bí ẹni tí ti ṣe oṣù léèrè kó tó kó 1 million jọ ọkọ wọn wà lọ́spítù ẹlẹ́ni lò 2 to 3 million lẹ́nu àná sísìn ni o ilẹ̀ ò tí ì sùlẹ̀ ni o ilẹ̀ ìfẹ́ owó yẹn tuntun ń lé kí ni kí n sọ náà ẹ ní mọ ìbànújẹ́ dúpẹ́ obìnrin. ẹ ṣe aláàánú ò ní wọ́n ní o àwọn ọmọ tí ń lọ rà láàánú o ẹ ní tọrọ jẹ ṣe ń wo ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí o. ẹ rọròyìn ẹ mà ti ń wọlé sí kí ló ṣe yín lẹ́sẹ̀ ẹ tí ó rò mọ́ yìí kí ló ṣe yín lẹ́sẹ̀ ẹ má bínú mi ìjágbe mọ́ wọn bó ṣe ń rí lára mi ni 1.6 million àti ládùúgbò owó tẹ̀ ti dá lẹ́nu àná sóní àǹjẹ̀nu nìyí ẹ ìṣe èèyàn áńgẹ́lì kan nìyí ẹ̀yin tí ẹ̀ mọ̀ ń bọ́ màmá yìí nígbà ní o sọ̀rọ̀ mo súre jàre mo súre láàrin wákàtí 7 sí ìsìn tẹ́ ń wo fídíò yìí oore tẹ́ ẹ̀ retí ó máa jálu ayé yín gbogbo ẹni ń wò mí lọ́wọ́ tó gbàgbọ́ nínú àṣẹ Olúwa gbogbo ẹni ń wò mí lọ́wọ́ tó gbàgbọ́ pé kò sí tọ́lọ́hun ò lè ṣe ẹ wá máa ṣí àrẹ̀ kẹ́ máa ní ilé mi ló kàn mo rán ọ̀rọ̀ àṣẹ sí yín láàrin wákàtí 7 sí táìmù tẹ́ ń wò lọ́wọ́ orí òjijì àánú òjijì ìyanu òjijì ó máa wọlé yín wá ẹ tẹ́wọ́ yín gba oore yín in the name of Jesus. Àní kí ló ṣe yín lẹ́sẹ̀? Mọ́gbẹ̀mọ́ kí ló ṣe? Ẹsẹ̀ yín jóná. So ẹsẹ̀ ìyàwó jóná, ẹsẹ̀ ọkọ náà dẹ̀ ti kán. So wọ́n fẹ́ gbẹ̀sẹ̀ lọ́dọ̀ ẹ̀mí èjì. Wọ́n ní rí gbà. Ṣé ẹ ti ń ṣí àrẹ̀? Ẹ bá ń ṣí àrẹ̀ gan o.
ju gbogbo àwọn tẹ́ ti fún lówó lọ tóbìnrin ìyá mi lẹ́nu àṣẹ ẹ̀ fi wálẹ̀ àṣẹ ẹ̀ kọ̀ wálẹ̀ àṣẹ olólùfẹ́ ní tòótọ́ ni yín àṣẹ Ọlọ́run ló gbé yín kabẹ̀ pé ẹ dúró ti Àgbàlá Gabriel o tó bá ti lè gbé èèyàn kẹ́ ẹ dìde fún àánú tẹ́ ẹ ṣe ló pẹnu ọlọ́tẹ̀ mọ́ àánú tẹ́ ẹ ṣe ló dẹ ẹnu ẹlẹ́gàn dúró ayé ò ní rí yín mú ọ̀tá ò ní rí yín mú mo làágùn mo jókòó ní òrùn mo ṣàdúrà fún yín ilẹ̀kùn àánú ò ní tì mọ́ yín Ọlọ́run yóò ṣàánú ẹ̀yin náà ẹ ti ní 1.6 million àbí ẹ jókòó ibẹ̀ láwọn ọmọ yóò rí skul lọ ni wọ́n ò rí skul lọ báyìí ọkọ yín wà lọ́sítù ẹ gbé wọn kúrò báyìí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọn ẹ̀yin náà ń kiri ọ̀gẹ̀dẹ̀ kiri ẹ kiri mọ́ ẹ gba ṣọ́ọ̀bù báyìí tẹ́ mọ̀ ṣiṣẹ́ ayé yín ti change báyìí ìgbà yín ti yí padà ẹ bá ń ṣe rẹ̀ ẹ fún mi láńkájì fún yẹn. ẹ̀yin náà ní tọjà ọmọ tí inú rà láàánú o àmín ẹ ṣé o ibi tẹ́ tí mọ́wọ́ yẹn kò ní gbẹ o ẹ ṣé o. ó tó báwọn ẹ ṣeun ìyá wa wọ́n mi ìbejì now à ń lọ hospital ọkọ wọn láàárọ̀ la tí n bá ti débẹ̀ dókítà kí ló ṣẹlẹ̀ ó yẹ gbà bàbá ìfẹ́ kú òǹbí láàrin ọ̀sẹ̀ méjì wọn kú òǹbẹ̀ ẹ wá jọ ẹ má dáwọ́ dúró mo fi ẹlẹ́dàá bẹ́ẹ̀ yín ẹ ṣàánú obìnrin ìdélẹ̀ mo wá dúpẹ́ ní o bẹ́ẹ̀ wá ṣàánú ìdélẹ̀ Ọlọ́run wá ṣàánú ẹ̀yin náà ọkọ wọn bẹ lọ hospital wọn bí ọmọ àwọn ọmọ wọn ò lọ school mọ́ ẹsẹ̀ tí wọ́n jóná wọ́n ti fẹ́ gé ẹsẹ̀ ọkọ wọn mo gbàdúrà ayé òní rí mú ẹ wá ṣàánú wọn délẹ̀ ẹ ti ẹ̀jájówó yẹn pé 3 million náà ó ti kó 1.6 báyìí yóò pé ẹ rí ànúgbà àkáǹtì yín dà níbo lẹ tún fi sí ó yá ẹ má káǹtì jáde àwọn èèyàn sì fẹ́ fún yín lówó ẹ má káǹtì jáde ó pẹ́ tẹ́ ẹ ti ń jìyà ìyà yín ti tán kò sí yà mọ́ ẹ mọ̀ bàbá yìí ẹ bá mú 21 45 72 54 26 21 45 72 54 26 báńkì wo UBA orúkọ kí lẹ pé ẹ tún pé Adiatu Adenike Rafiu ó yá máa pè fúnra yín kí n máa pè ó yá 21 45 72 54 26 again 21 45 72 54 26 UBA Adenike Rafiu Adiatu Adenike Masuru Rafiu mo ìpín mọ́ Rafiu náà ń pẹ́ mọ́bìnrin dàrí Masuru mo pè so Rafiatu Adenike Rafiu ẹ bá ń ṣàánú wọn délẹ̀ yóò dà fún yín mo dúpẹ́ o mi ò mọ kì í ṣèmi ni mo béèrè lọ́wọ́ yín o tí ìbá sí Ọlọ́run tó ń fọwọ́ tọ́ ọkàn yín tí ìbá sí Ọlọ́run tí ń fọwọ́ tọ́ ọkàn yín tá a ní èmi ẹ dákun madam olóúnjàre so tí ìbá sí Ọlọ́run tí ń fọwọ́ tọ́ ọkàn yín tí mo fi ń gbé èèyàn wá tẹ̀dẹ̀ ń ṣàánú wọn èmi tí mi ò da èmi ẹlẹ́gbin èmi tí mi ò mọ̀ wáwú tí mi ò mọ̀ ọ̀rọ̀ sọ ẹ ṣé o mo dúpẹ́ ẹ wo ẹ ṣé kí àwọn tí ẹ ń gbé ẹ ṣé o mo dúpẹ́ gan o ẹ ṣé o mo ń bọ̀ mọ́mọ́ yìí ìṣẹ̀lẹ̀ ń ṣe kẹ́ tó náwó oògùn lẹ̀ ńlá kẹ́ tó náwó ẹ gbọ́dọ̀ lọ bí iṣẹ́ kẹ́ tó rí wá ń kọ́bọ̀ nínú ẹ̀lẹ́ tí wá ń ṣe àwọn èèyàn wá ń ka mílíọ̀nù ayé wọn wá ń da wọn wá ń ṣe tó yẹ kán ṣe ẹ rà ànúgbà o ẹ ṣé o màmá tí wọ́n sanra yẹn tí wọ́n bímọ ọ̀la là ń gbé wọn lọ hospital ọ̀la là ń gbé wọn lọ wọ́n ti ṣẹ́ṣẹ́ wọn lánàá màmá yìí ọ̀la náà ni ajọ́ ń lọ hospital tí ọkọ wọn wà ẹ rí wa ní hospital wọn ní ọ̀la ẹ wò ẹ ṣe àwọn kan láwọn ò rí mi pé bàbá àmọ́ rí yín pé ẹ ṣé mi ọ̀rọ̀ tèmi máa lọ́wọ́ Ọlọ́run ó dẹ̀ lo nọ́mbà yìí ẹ̀yin tẹ́ fẹ́ pè mí 070 54 900 751 ẹ ṣeun ẹ dúpẹ́. aláàánú ò ní wọ́n yín o àwọn ọmọ tí inú rà láàánú ẹ̀ ní tọrọ jẹ o ibi tẹ́ tí mo wò. àwọn bàtà yìí wá mo dúpẹ́ lọ́wọ́ ẹni yẹn gan odidi báàgì ńlá méjì ni wọ́n kó wá báàgì kejì náà ti túlẹ̀ yìí wọ́n kó wá láti abroad wọ́n ní ká kó fáwọn èèyàn àwọn nice shoes ẹ wo àwọn aṣọ ńláńlá wọ́n kó wá fún àwọn èèyàn ẹ wo nǹkan mo dúpẹ́ lọ́wọ́ ẹni yẹn o ẹni yẹn ò sọ orúkọ rẹ̀ mo dúpẹ́ o ojú ò ní ti ẹni yẹn wọ́n máa rí àánú gbà ilẹ̀kùn àánú ní tì mọ́ wọn mo dúpẹ́ o wọ́n ní á kó fáwọn èèyàn á ti ń pín o ó là ń pín yìí o
ó là ń pín yìí o, ó là gbogbo ẹ̀ la máa pín tán lónìí. Ẹ ṣé o, ó pọ̀ o, ẹ wo nǹkan, ẹni ẹ ló kó gbogbo ẹ̀ wá o, thank you so much. Ẹrù tí wọ́n kó wá kì í sọ̀rọ̀ 5 million naira. Thank you so much. Ẹ ṣé gan, God bless you. Ọ̀gá alága jù àwọn aláàánú àti àwọn supporters Agbala Gabriel tí wọ́n ń ti iṣẹ́ ìránṣẹ́ Agbala Gabriel lẹ́yìn, wọn kì í ṣèyàn lásán, Ọlọ́run ló dìídì yàn wọ́n ti Agbala Gabriel. Mo wá gbàdúrà náà bí Olúwa ti ń bẹ tẹ̀mí ẹ̀ sì ń bẹ láàyè, gbogbo ẹ̀yin tàdé jọ ń wo fídíò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí àtẹ̀yin tẹ́ tún máa wò lórúkọ Jésù, aláàánú àyànmọ́ yín, olóore tọ́lọ́run ti dá mọ́ yín pé yóò fà yín sókè, pé yóò mú yín rógòlò láyé lórúkọ Jésù Kristi. Ẹ pàdé ara yín lórúkọ Jésù, kẹ́ pàdé ara yín lórúkọ Jésù, kẹ́ pàdé ara yín ní orúkọ Jésù. Gbogbo wa pátá a ó ṣe rere.